bí àwọn gómìnà ṣe ń darapọ̀ mọ́ ẹgbẹ́ APC kò sọ pé ó máa jáwé olúborí o, Mbaka sọ fún Tinubu. Olùdarí ìjọ Adoration Ministry tó wà ní Enugu, Reverend Father H.K. Mbaka ti sọ gbangba-gbàngbà pé kò sí ọ̀nà tí Tinubu fẹ́ gbà láti jáwé olúborí lọ́dún 2027 pẹ̀lú gbogbo ìnilára tó fún ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lásìkò táwa yìí. Ẹni ọ̀wọ̀ Mbaka sọ pé kí Tinubu má sì nírètí asán pé àwọn gómìnà tó ń takọ́sọ látinú ẹgbẹ́ òṣèlú mìíràn lọ sí ẹgbẹ́ òṣèlú All Progressives Congress yóò mú kó jáwé olúborí o. Nínú ọ̀rọ̀ wàásù rẹ̀ ló ti jẹ́ kó di mímọ̀ pé sísan owó orí àti àwọn owó mìíràn yóò gun àwọn èèyàn nípa láti lè ní ìgbàgbọ́ kíkún nínú ìjọba tiwantiwa àti pé Ọlọ́run àti ìfẹ́ inú àwọn ènìyàn nìkan ló lè sọ tí adarí bá máa tẹ̀síwájú nínú ìṣèjọba. Gẹ́gẹ́ bó ṣe sọ, ó ní àwọn èèyàn lè máa ní ìgboyà láti sọ fún ààrẹ Tinubu ṣùgbọ́n òun ò sojú abẹ́ǹkò fún un. Mbaka sọ síwájú pé bí gbogbo èèyàn bá darapọ̀ mọ́ ẹgbẹ́ APC kò ní kí Tinubu jáwé olúborí o. Ó fi kún ọ̀rọ̀ rẹ̀ pé kì í ṣe pé sísan owó orí jẹ́ ohun tó burú, àmọ́ àsìkò tí wọ́n gbé òfin tuntun jáde jẹ́ èyí tí kò ní láárí rárá pẹ̀lú bí ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí ṣe dẹnu kọlẹ̀ lọ́wọ́lọ́wọ́. Mbaka ti wá sọ̀rọ̀ sókè pé kí ìjọba kíyèsára nítorí àìríṣẹ́ ṣe àti onírúurú ìnira tó wà lórílẹ̀-èdè yìí báyìí lè ṣàkóbá fún ọ̀rọ̀ ètò ààbò.